Ṣàrẹ́ ló ní mi ò rí sí. Ọ̀nà nìyẹn tí wọ́n gbé lọ sí ọgbà wọn pínpọ̀ nítorí pé ìrẹ̀lẹ́ pé lóòótọ́ ni ilé ẹjọ́ ti gba béèlì rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn 500,000 naira ní ilé ẹjọ́ fi gba béèlì rẹ̀ pẹ̀lú onídùúró méjì ṣùgbọ́n nítorí àsìkò yìí wọn kò tí ì pàfẹ́ ti béèlì náà wọ́n jẹ́ kí wọ́n gbé lọ sí ọgbà wọn ipò níbi tí ọkùnrin náà yóò wà títí di ìgbà tí wọn yóò fi ìpínlẹ̀ pé kó máa lọ ní àlàáfíà ẹ̀ṣẹ̀ àwọn ìyá tó ń gbàdúrà fún Portable rẹ̀. wọ́n fẹ́ máa parẹ́ wọ́n máa ṣe dáadáa. ọwọ́ ayé má dé tó. bẹ́ẹ̀ ni. ó bá ní ìyá tó bá ní bàbá kọ́nà jẹ́ fún gbẹ̀yìn wọn. àmín àmín nǹkan kò ní ṣe é. kó gbọ́ràn kó má fà kó má ṣàkóso kó gbọ́ràn sí alẹ́ kó gbọ́ràn sáwọn èèyàn náà lọ. kó jẹ́ ní sùúrù kó ní sùúrù. kó jẹ́ni tó ní sùúrù kó lè rógbò ẹ̀. kó jẹ́ni tó ní sùúru. A matsayin mu na Hausawa a taimaka a saka mana zazu da Allah da Annabi Hausa ne sai ko siya ba ko siya ku shi Hausa ne Hausa taimaka a sako zazu a sako zazu a mai adalci ina son zazu sosai a taimaka a saki zazu oúnjẹ ni tó jẹ yóò mọ wọn wí àwọn ọmọ láìpẹ́ ọjọ́ tó yọ lọ a taimaka a sako zazu Hausa ne a taimaka a sako zazu Hausa ne a taimaka a sako zazu a mai adalci a sako shi a mai da adalci da Allah da Annabi a sako shi Kai máa ń gbọ́ zazu ni. a máa ń gbọ́ zazu Hausa ni wà Hausa ni Ẹ̀kọ́. zazu zazu Òun náà ni ẹ ti gbọ́ ìròyìn tí ó wọ́n jáde lógún wọ́n jáde lọ́gbọ̀n. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.